Comfort Emerson gba ìtúsílẹ̀ lọ́gbà ẹ̀wọ̀n, ọ̀nà wo ló gbé gbà? Ẹ tẹ́tí léko, ẹ máa bá mi ká lọ. Ilé-ẹjọ́ májísírèètì kan lágbègbè Ìkẹjà nílùú Èkó ti tú Comfort Emerson sílẹ̀ ní àhámọ́ ọgbà ẹ̀wọ̀n lẹ́yìn tó dá wàhálà sílẹ̀ tó sì gba ojú ọ̀kan lára àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ ọkọ̀ òfurufú Ibom Air nílùú Èkó. Adájọ́ Ọlárewájú Sàlámì tú ọ̀dọ́bìnrin náà sílẹ̀ lẹ́yìn tí iléeṣẹ́ ọlọ́pàá sọ pé àwọn kò nífẹ̀ẹ́ sí àti tẹ̀síwájú nínú ṣíṣe ẹjọ́ ẹ̀sùn márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n fi kàn án mọ́ o. Ẹ̀wẹ̀, ṣáájú ìgbésẹ̀ yìí ni mínísítà fún ọ̀rọ̀ ìrìnkèrindò ọkọ̀ òfurufú ní Nàìjíríà Festus Keyamo ti kọ́kọ́ kéde lójú òpó X rẹ̀ pé kí wọ́n fi sílẹ̀. Keyamo sọ pé ọ̀pọ̀ aráàlú ló bá afurasí náà bẹ̀bẹ̀ àti pé ó ti mọ ẹjọ́ rẹ̀ lẹ́bi. Ṣèbí bí ẹlẹ́jọ́ bá ti mẹjọ rẹ̀ lẹ́bi kò yẹ kó pẹ́ lórí ìkúnlẹ̀ o, làwọn fi yọ okùn ẹjọ́ náà lọ́rùn rẹ̀. Ó fi kún pé iléeṣẹ́ ọkọ̀ òfurufú Ibom Air náà ti gbà láti jáwọ́ kúrò nínú ẹjọ́ àti ẹ̀sùn tí wọ́n fi kan afurasí ọ̀hún. Ọjọ́ Ajé ọ̀sẹ̀ yìí ni Emerson fojú balẹ̀ ẹjọ́, bó tilẹ̀ jẹ́ pé ilé ẹjọ́ náà gba béèlì rẹ̀ àmọ́ wọ́n fi sí àhámọ́ ọgbà ẹ̀wọ̀n látàrí pé kò rí ohun tó nílò fún bíbélì ọ̀hún. Ìròyìn yàjó fún àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti máa bá wa fẹ́ràn ìkànnì yìí, ẹ tẹ̀lé wa, ẹ máa fi èròǹgbà yín sábàlá àríwísí, ẹ sì má gbàgbé láti máa bá wa pín ká o. Imam Abdulwaheed ló ń jábọ̀ ìròyìn o láti ìlú Ìlọrin, ìpínlẹ̀ Kwara. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 16, bàbá gbogbo.